Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe iṣẹ́ àlàáfíà ní ẹwà gbogbo lé ń kọ́. Bí a ṣe gbọ́ o, wọ́n ní olórí Ronke, wọ́n ní wọ́n lọ sílé Queen Naomi o. Ipe láàárọ̀ kùtùkùtù ni wọ́n jí lọ síbẹ̀. Wọ́n ní kódẹ̀ tó di pé olórí Ronke débẹ̀, wọ́n ní Queen Naomi ti rí ní orí vision pé ìkan nínú àwọn olórí ó fẹ́ wá dẹ nǹkan sílẹ̀ fáwọn allegedly bá ṣe gbọ́ ni. So wọ́n ní kìtìyàn tún máa ń ṣe pé vision Queen Naomi nìkan, wọ́n ní wọ́n tún ti rí vision sí Queen Naomi. Àwọn èèyàn Ọlọ́run pé kí wọ́n má gba àwọn olórí láàyè láti wọ inú ilé wọn o. Ṣé mọ̀ pé màmá Esther Ajayi, màmá wa nínú Olúwa náà sọ bẹ́ẹ̀ pé kí wọ́n wà careful pẹ̀lú àwọn olórí yìí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká wọnú gist lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist a máa rí. Òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyí o, wọ́n ní olórí Ronke, wọ́n ní ṣe ni wọ́n gba ilé Queen Naomi lọ ní àárọ̀ kùtùkùtù. Wípé wọ́n ní pé àwọn tẹ̀ nǹkan mọ́lẹ̀, wípé pẹ̀lú báwọn dẹ̀ ṣe tẹ̀ nǹkan mọ́lẹ̀ ẹsẹ̀ àwọn ń wú, wípé àwọn dẹ̀ ti rò pé kò síbi táwọn fi lè lọ ju pé kí Queen Naomi gbàdúrà sí ẹsẹ̀ àwọn lọ. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé àwọn olórí yìí, ẹ rí pé wọ́n really ń tempt Queen Naomi. Number one, ẹni tí ẹ lọ báyìí ẹ fẹ́ rí mí ẹ̀ látàn, ẹni tí ẹ ń bá jà ní lójoojúmọ́. Ṣé ẹ rò pé ọ̀dẹ̀ ni Queen Naomi ni? Because kò yé mi. Ẹ ń báyàn jà lójoojúmọ́, ẹni ẹ fẹ́ kó wọnú palace. In fact gan, wọ́n tiẹ̀ láwọn ò ní support kábíyèsí láti fẹ́ Queen Naomi. Ìwọ wá jí lọ bẹ̀ láàárọ̀ kùtùkùtù, ó wá ní kí Queen Naomi kó máa gbàdúrà sí ẹsẹ̀. Wọ́n ní Queen Naomi lé báyìí, wọ́n ní ẹsẹ̀ ò balẹ̀. Wọ́n ní bí Queen Naomi ṣe rí báyìí ni Queen Naomi ní nǹkan táwọn rí lójú àlá ló fẹ́ ṣe yìí. Wọ́n ní Queen Naomi lé olórí Ronke, wọ́n ní ẹsẹ̀ ò balẹ̀. Ẹ̀yin èèyàn, èmi ò mọ nǹkan tí olórí Ronke àti Mariam tó ń wá lọ́dọ̀ Queen Naomi o. Mi ò mọ nǹkan tí wọ́n sọnù lọ́wọ́ wọn tó ń wá kiri o. Kò sí nǹkan tí wọ́n ṣe láyé yìí tó jẹ́ pé wọ́n ní conscience. Kò sí nǹkan tó ń ṣe láyé yìí tó jẹ́ pé wọ́n ní conscience o, wípé kán tiẹ̀ lẹ́rìí ọkàn pé gbogbo nǹkan táwọn ń ṣe yìí pé conscience àwọn máa bọ́dà àwọn irọ́ ni. Àfi kán máa hùwà burúkú every time. Kí ló dé? Kí ni Queen Naomi ṣe fún yín? Kí ni Queen Naomi gbà lọ́wọ́ yín? Kí ni Queen Naomi gbà lọ́wọ́ yín? All the time ni woman yìí ti sọ pé kẹ́ jókòó sí ilé ọkọ yín, ẹ má tójú bọ ilé o mọ́. Irọ́ ni, ẹ ní gbọ́. Ṣókíṣókí ẹ ti lọ lé Queen Naomi. Kábíyèsí ti wọ́n ní so many times. A lot of things lẹ́ti ṣe. Wọ́n ti ní kẹ́ kọ a lot of reports ní police station pé undertaking pé ẹ ní lọ sílé Queen Naomi mọ́. Irọ́ ni, ẹ tún máa gbalé Queen Naomi lọ ni. Kí ló dé ṣàfiṣe ni? Ṣé wọ́n fi ṣe yín ni? Tí ọkọ èèyàn bá tiẹ̀ ń báyàn sọ̀rọ̀, èèyàn tiẹ̀ máa ń gbọ́. Kábíyèsí sọ. Ẹ má lọ lé Queen Naomi mọ́, ẹ má lọ lé Queen Naomi mọ́. Irọ́ ni. Foroforo ẹ ti lọ́bẹ̀. Foroforo ẹ ti débẹ̀. Kí ló dé? Woman yìí lòun ò fẹ́ rí yín. Ẹ má wá sílé ọmọ, ẹ jókòó sí palace. Òun fi palace sílẹ̀ fún yín ni, nítorí pé òun ti mọ̀ pé oríṣiríṣi nǹkan báyẹn máa ṣẹlẹ̀. Every time ní kábíyèsí sọ fún yín, ẹ má lọ lé Queen Naomi mọ́, ẹ jókòó síbi táwọn fẹ́ yín sí. Irọ́ ni. Ẹ̀yin ẹ wá dìde ní ìsìn, ẹlẹ́tẹ̀ nǹkan mọ́lẹ̀.
definitely bí tẹ́ ti ń tojú bọ́lé babaláwo kiri náà lẹ ti lọ gbé nǹkan tí ò yẹ kẹ́ gbé. Ẹ dẹ̀ láwọn èèyàn tó yẹ pé ẹ ń lọ ṣògùn lọ́dọ̀ wọn ẹ̀ẹ́dẹ́ gbábẹ́ lọ. Ẹ gbábẹ́ lọ. Kí ló dé? Ẹ fi Queen Naomi sílẹ̀, jẹ́ kí Queen Naomi gbádùn ayé wọn. Wàhálà yín ti pọ̀ ju o. Wàhálà yín ti pọ̀ ju o. Ẹ fi Queen Naomi sílẹ̀. This is getting too much. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí Queen Naomi ṣe lálàá báyìí. Wọ́n ní àlá tí wọ́n lá ní pé àwọn olórí wọ́n ń bọ̀ wá ọ̀tá wọn o. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn Ọlọ́run náà ti revision yẹn tán ti sọ fún Queen Naomi. Wọ́n ní kò pẹ́ ẹ̀. Wọ́n ní bí olórí Ronke ṣe gbé yọ nìyẹn o. Wọ́n ní bí olórí Ronke ṣe gbé yọ nìyẹn láàárọ̀ kùtùkùtù. Láì tí ì wẹ̀, láì tí ì fọ́nú. Àfi k'Ọlọ́run Elédùmarè kó máa dáàbò bo Queen Naomi àti ọmọ wọn àti kábíyèsí o. Àwọn olórí yìí wọ́n mú kékeré o. So gist tá gbọ́ ní ìta ní ká mú wá. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.